ẹ̀sìn Islam Sheikh Gumi tí kò rojú sí àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí nígbà tó rí fídíò akẹ́kọ̀ọ́ fásitì Jos kan lórí ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ ìyọnípò Mákindé àti Olúbàdàn gba ọ̀nà míì yọ ò fún bí àwọn aṣòfin kan ṣe ń gbèrò àti yọ olórí ilé ìgbìmọ̀ aṣòfin nípò. Àwọn agbébọn jí àwọn akẹ́kọ̀ọ́ UTME tó fẹ́ lọ ṣèdánwò àtàwọn mìíràn sá lọ nípínlẹ̀ Benue. Kò sí wàhálà fàákájà kankan láàrin Mákindé àti Olúbàdàn o. Àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ògbè gbóhùn fọlóhùn ní fáwí o lẹ́ni Ifá sọ fún bá fárígá. Obìnrin tí wọ́n ṣèèṣì san 100,000 naira sí àsùnwọ̀n rẹ̀ kọ̀ láti dáwó padà làwọn èèyàn bá wọn dá sí. Àṣírí tú o lórí bí ọwọ́ ọlọ́pàá ṣe tẹ àfúrásì 33 tó kọlu ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun nílùú Èrùkú nípínlẹ̀ Kwara. Ẹ gbọ́ o ẹ̀yin ọ̀dọ́ tí ẹ̀ ń kùn pé bí tó ń sọ ìtàn ṣe ń kọrin dí yín lọ́wọ́ láti dára nínú ìjọ ó ti lọ ẹ wá dára yín kárí pásítọ̀ ìjọ ló sọ bẹ́ẹ̀. Mi ò ní jọ̀wọ́ ìṣèjọba kalẹ̀ fáwọn ẹgbẹ́ alátakò. Ààrẹ Tinubu ló gbéná wojú Àtíkù bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Adarí ẹ̀sìn Islam Sheikh Gumi ti kó rojú sí àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí nígbà tó rí fídíò akẹ́kọ̀ọ́ fásitì Jos kan lórí ẹ̀rọ ayélujára. Adarí ẹ̀sìn Islam Sheikh Ahmad Gumi ti pè fún ìjìyà tó tọ́ lórí gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ajínigbé nílẹ̀ Nàìjíríà. Ó sọ èyí lọ́jọ́bọ̀ nígbà tó ń fèsì sí fídíò kan tó ń kárí ayélujára èyí tí ó fi ọmọ ilé ẹ̀kọ́ gíga University of Jos kan hàn tí wọ́n pe orúkọ rẹ̀ ní John Harum tí àwọn ajínigbé jí gbé tí wọ́n sì ń béèrè 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà kí wọ́n tó tú sílẹ̀. Gumi lójú ìkànnì Facebook rẹ̀ sọ pé àwọn tó ń ṣe iṣẹ́ burúkú yìí ti pàdánù ìwà ọmọ ènìyàn wọn. Ó sì fi hàn pé agbára ogun nìkan kò lè yanjú ìṣòro ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ó ké sí àwọn onímọ̀ ètò ààbò. Ó gbà wọ́n ní ìmọ̀ràn pé ìdá 25% nínú ìṣòro ètò ààbò ló yẹ kí ó jẹ́ fífi ogun dojúkọ tó sì yẹ kí 75% tó kù jẹ́ dídojúkọ ní ọ̀nà míì. Gumi tún sọ di mímọ̀ pé ewu náà jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ lóòótọ́. Ó wá pè fún ìgbésẹ̀ kíákíá láti tako ìwà burúkú yìí kí a sì fi ọ̀rọ̀ èébú, ìdájọ́ lórí ahọ́n àti àwọn ọ̀rọ̀ ìpanilára lásán. Ó tún wá rọ àwọn aláṣẹ ètò ààbò Nàìjíríà láti máa tètè dáhùn sí ìpè àwọn ènìyàn nígbà tí wọ́n bá pè ju kí wọ́n máa ṣe àwáwí, ìjíròrò àti awuyewuye ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn Gumi ti jẹ́ ẹni tí àwọn èèyàn sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n tí ó tún jẹ́ ẹnìkan tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ajínigbé àti ẹgbẹ́ àwọn ológun tí kì í ṣe ti ìjọba pàápàá jùlọ ní àríwá ìwọ̀ oòrùn níbi tí ó ti máa ń ṣàbẹ̀wò sí ibùdó wọn tí ó sì ti ṣètò jíròrò láàrin àwọn aráàlú àti ẹgbẹ́ ológun. Àwọn alátakò rẹ̀ sì fẹ̀sùn kàn pé ó ń ṣàtìlẹ́yìn fún àwọn ọ̀daràn ṣùgbọ́n tí àwọn alátìlẹ́yìn rẹ̀ sọ pé ìgbìyànjú rẹ̀ ti gba ọ̀pọ̀ ẹ̀mí là tí yóò sì ti jẹ́ kó ṣeé ṣe láti gba àwọn tí wọ́n jí gbé gbà padà níbi tí agbára ààbò ti kùnà. Nígbà tó parí ó bẹ Ọlọ́run pé kí Ọlọ́run yọ ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu tàbí tí ó ṣe alábàápín ní ọ̀nà kan tàbí ọ̀nà míì tàbí tí kò ṣe ojúṣe rẹ̀ láti yanjú ìṣòro tí orílẹ̀‐èdè yìí ń kojú. Harum ọmọ ilé ẹ̀kọ́ UniJos ni wọ́n jí gbé nígbà tó ń lọ sí Kaduna. Fídíò rẹ̀ nígbà tó wà ní ọwọ́ àwọn ajínigbé tó ń káàkiri lórí ayélujára tó fi hàn bí wọ́n ṣe ń fìyà jẹ èyí ló mú kí ọ̀pọ̀ ènìyàn bínú fi àìdùnnú wọn hàn. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ National Association of Nigerian Students bu ẹnu àtẹ́lu ìjínigbé náà wọ́n sì fún ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Plateau ní wákàtí 48 hours láti rí i dájú pé wọ́n tú ọmọ náà sílẹ̀. Wọ́n sì kìlọ̀ pé bí wọn kò bá ṣe bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ ìwọ́de káàkiri orílẹ̀-èdè. Ọ̀rọ̀ ìyọnípò Mákindé àti Olúbàdàn gba ọ̀nà míì yọ ò fún bí àwọn aṣòfin kan ṣe ń gbèrò àti yọ olórí ilé ìgbìmọ̀ aṣòfin nípò. Láti ìgbà tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀sé ti fẹ̀sùn kan gómìnà Mákindé ní òpin ọ̀sẹ̀ tó kọjá pé gómìnà ń gbèrò láti yọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà nípò ní onírúurú awuyewuye tí ń wáyé ní Ìbàdàn. Lẹ́yìn náà ní olórí ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Débọ̀ Ògúndòyìn gbé ìròyìn jáde pé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti
àti àwọn kan ti fi owó lọ òun láti gbé ìgbésẹ̀ ìyọnípò gómìnà Ṣèyí Mákindé. Àwọn ẹ̀sùn náà ló fa wuyewuye fún bí àwọn èèyàn ṣe ń béèrè pé kí Ògúndòyìn dárúkọ àwọn tó fi rìbá lọ láti yọ gómìnà nípò. Ẹ̀sùn náà ló ti wá mú kí ìyapa ẹnu máa wáyé ní ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ fún bí wọ́n ṣe ní àwọn asòfin kan ń gbèrò láti yọ olórí ilé náà nípò nítorí àwọn ọ̀rọ̀ tó sọ tí kò bá ipò tó wà mu. Ìròyìn náà ní tí kò bá sí ìdásí gómìnà Ṣèyí Mákindé, àwọn asòfin kò bá ti fọwọ́ òsì júwe ilé fún Ògúndòyìn bí gómìnà ṣe pè wọ́n síbi ìpàdé kan lọ́jọ́bọ̀ Thursday ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Agodi ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday ní àwọn asòfin náà ti kọ́kọ́ ṣe ìpàdé tí wọ́n ti fẹnu kò lórí ìlà tí wọ́n fi máa yọ olórí ilé náà bí ẹni yọ jìgá. Àmọ́ nígbà tí wọ́n pàdé ní ọ́fíìsì gómìnà ní àríyànjiyàn tó lágbára wáyé láàrin wọn, tí àwọn kan sì gbàgbọ́ pé ìwà tí Ògúndòyìn hù kó ẹrẹ̀ bá ilé aṣòfin. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ níbi ìpàdé náà tí gómìnà sì jẹ́ kó yé wọn pé yíyọ olórí ilé aṣòfin máa nípa gidi lórí ìpínlẹ̀ náà lápapọ̀. Ẹ̀wẹ̀ ní ọjọ́bọ̀ Thursday kan náà ni gómìnà Ṣèyí Mákindé sọ̀rọ̀ níbi ìpàdé kan tí ó ṣe tí àwọn kan sì ń sọ pé ó jẹ́ èsì sí ẹ̀sùn pé wọ́n fẹ́ yọ ọ́ nípò. Mákindé nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan ní Ìbàdàn sọ pé òun sì ní ọdún kan àti oṣù tí òun sì máa lò lórí ipò gómìnà. Nǹkan bíi ọdún kan àti oṣù kan sí àsìkò yìí ni ìṣèjọba òun máa parí. Túmọ̀ sí pé kí àwọn kan má fi ìyọnípò ba òun lẹ́rù. Ohun tí àwọn èèyàn ń sọ ni pé Mákindé sọ èyí láti fi sọ̀rọ̀ lórí bí olórí ilé aṣòfin ṣe ní àwọn kan pe òun láti gbé ìgbésẹ̀ bí wọ́n ṣe máa yọ Ṣèyí Mákindé nípò. Nínú ìròyìn míì ni gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe tó dá gbogbo ẹ̀sùn náà sílẹ̀ tó ṣe àbẹ̀wò sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Níbi àbẹ̀wò náà ni Fáyọ̀ṣe ti ní bí ó tilẹ̀ jẹ́ pé Ṣèyí Mákindé àti ààfin Olúbàdàn ti jiyàn ẹ̀sùn tí òun fi kàn pé gómìnà ń gbèrò láti yọ Olúbàdàn. Ó ní lẹ́yìn tí wọ́n jiyàn ẹ̀sùn náà ní olórí ilé aṣòfin jáde láti sọ̀rọ̀ pé Olúbàdàn ló ń gbèrò láti yọ gómìnà, èyí tí Fáyọ̀ṣe sọ pé ó jẹ́ ìyàlẹ́nu fún òun. Àwọn ilé aṣòfin kan sọ pé ọba ló fẹ́ yọ gómìnà. Ṣé ẹ gbọ́ ibi tí ọba ti yọ gómìnà rí? Bí èèyàn bá ti pẹ́ tó ti ń gé gbogbo èèyàn yóò gé ara rẹ̀ náà lọ́jọ́ kan. Fáyọ̀ṣe wòye pé ọ̀rọ̀ Ṣèyí Mákindé kò fẹ́ yàtọ̀ sí àwọn gómìnà tó ti jẹ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé tí wọ́n bá ti fẹ́ parí sáà wọ́n máa ń ní onírúurú ìpèníjà máa ń ṣẹlẹ̀. Ó ní tí àwọn gómìnà bá fẹ́ parí sáà wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n máa ń si ẹsẹ̀ gbé. Ó ṣẹlẹ̀ sí Àkàlà àti Ajímọ̀bí náà, gbogbo rẹ̀ náà dàrú nígbà tó fẹ́ máa lọ. Mákindé náà tún fẹ́ máa kó sí ságo irú ìgbésẹ̀ náà. Àwọn agbébọn jí àwọn akẹ́kọ̀ọ́ UTME tó fẹ́ lọ ṣèdánwò àtàwọn mìíràn sá lọ nípínlẹ̀ Benue. Gbọ́mọgbọ́mọ ìkọlù àwọn agbébọn àtàwọn agbésùnmọ̀mí yìí ti wá polúkúmuṣu báyìí o. Àwọn agbébọn tún ti jí àwọn arìnrìn-àjò gbé sá lọ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò ìwọlé sílé ẹ̀kọ́ gíga Unified Tertiary Matriculation Examination tí àjọ JAMB ṣàgbékalẹ̀ rẹ̀ lójú ọ̀nà Makurdi Otukpo nípínlẹ̀ Benue. Àwọn olùfarakásá náà ni wọ́n rìnrìn àjò nínú ọkọ̀ bọ́ọ̀sì èrò Benue láti Makurdi lọ sí Otukpo nígbà tí ọkọ̀ náà jẹ́ ṣíṣèkọlù sí lálẹ́ ọjọ́rú Wednesday. Ẹnìkan tó sọ̀rọ̀ tó ní kán forúkọ bòun láṣìírí torí ohun tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ náà sọ wípé ọkọ̀ bọ́ọ̀sì tó ń gbé àwọn arìnrìn-àjò 18 ló jẹ́ ṣíṣèkọlù sí lẹ́bàá Otukpo ní dédé aago 6 alẹ́ nípasẹ̀ àwọn afurasí agbébọn tí wọ́n gbé púpọ̀ àwọn arìnrìn-àjò sá wọnú igbó lọ. Gẹ́gẹ́ bí ẹni náà ṣe wí, àwọn arìnrìn-àjò náà ló jẹ́ ọ̀dọ́ tó ń lọ sí Otukpo láti jókòó ṣèdánwò JAMB tó yẹ kí wọ́n ṣe lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2026. Ó sọ wípé àwọn èèyàn méjì awakọ̀ àti ẹnìkan gbìyànjú nípa mímórí bọ̀. Ẹ̀wẹ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ifeanyi Eminare sọ wípé àwọn arìnrìn-àjò 14 ló jẹ́ jíjígbé. Ó sì fi kún ọ̀rọ̀ rẹ̀ pé olùfarakásá kan mórí bọ̀. Eminare ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Punch Online lórí fóònù ìbánisọ̀rọ̀ lọ́jọ́bọ̀ Thursday sọ wípé òun wà ní Otukpo láti darí iṣẹ́ ìdóòlà ẹ̀mí náà. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà pàápàá jùlọ nípa ohun tó ṣẹlẹ̀ tó rọ̀ mọ́ ìrìn àjò náà. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn aláṣẹ ọkọ̀ èrò bọ́ọ̀sì Benue Links ní òfin tó tako ìrìn àjò alẹ́
ṣùgbọ́n tí awakọ̀ náà gbé àwọn arìnrìn-àjò ọ̀hún lẹ́yìn àkókò tí iléeṣẹ́ ọkọ̀ èrò ń ṣiṣẹ́ dà. Kọmíṣánná ọlọ́pàá ní àwọn sì ń ṣiṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ láti rí dájú pé àwọn olùfarakásá náà jẹ́ dídóòlà. Alága ìjọba ìbílẹ̀ Otukpo Maxwell Ogire tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn ó sọ wípé àwọn ikọ̀ elétò ààbò ti jẹ́ dídarí lọ agbègbè náà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn arìnrìn-àjò ló rìnrìn àjò lójú ọ̀nà Makurdi Otukpo ti kojú ìkọlù lemọ́lemọ́ nípasẹ̀ àwọn agbébọn láwọn oṣù díẹ̀. Kò sí wàhálà fàákájà kankan láàrin Mákindé àti Olúbàdàn. Àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Balógun tilẹ̀ Ìbàdàn Ọba Tajudeen Ajíbọ́lá lọ́jọ́ Ẹtì Friday ti jẹ́ kó di mímọ̀ pé àwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn ti dá sí ọ̀rọ̀ aáwọ̀ yanpanyanrin tó wà láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà, èyí tí àwọn èèyàn kan ń gbé kiri. Ó sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílégbé rẹ̀ ní Aládéwúrà House Sanyo níjọba ìbílẹ̀ Gúúsù Ìwọ̀ Oòrùn ilẹ̀ Ìbàdàn nípínlẹ̀ náà. Ajíbọ́lá sọ wípé ìdásí náà wáyé lójúnà láti pẹ̀tù sí ìpayà wàhálà, èdè àìyedè, àríyànjiyàn àti láti dènà wàhálà rògbòdìyàn tó gbóná jẹyìn lórí ọ̀rọ̀ náà. Ó ní òun fẹ́ fi àwọn èèyàn Ìbàdàn lọ́kàn balẹ̀ pé kò sí ìyọnu wàhálà kankan láàrin gómìnà Ṣèyí Mákindé àti Ọba Rashidi Ládọjà. Ó ní àwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn ti dá sí ọ̀rọ̀ náà. Ó sọ wípé àwọn èèyàn lè ti máa gbọ́ oríṣiríṣi lórí ìtàkùn ayélujára, àwọn ò sì fẹ́ àwọn wàhálà nílẹ̀ Ìbàdàn mọ́. Ó ní ṣé àwọn èèyàn rántí ìgbà Operation Wet ẹ̀? Ó ní ilẹ̀ Ìbàdàn ṣetán láti yanjú ìṣòro náà, àwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn sì ti ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀. Tí a ò bá gbàgbé, a ó rántí pé gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fáyọ̀ṣe ti fẹ̀sùn kàn pé Mákindé ń gbìyànjú láti yọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Ládọjà kúrò lórí ìtẹ́ ládùrú bí ìjọba ìpínlẹ̀ àti ààfin ṣe tún tako ẹ̀sùn náà tó sì dá ọ̀rọ̀ tó sọ náà nù bí omi ìsanwó. Fáyọ̀ṣe nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde sójú òpó ayélujára Twitter rẹ̀ ni pé ẹ̀sùn tó jáde síta yìí tako orí adé náà wà lára ète tí wọ́n fi fẹ́ kín ìgbésẹ̀ náà lẹ́yìn tako. Ọjọ́ Àìkú Sunday ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2026 ni Fáyọ̀ṣe sọ pé Mákindé ń pète àti yọ Olúbàdàn kúrò nípò. Kò pẹ́ ní gúdúgbẹ̀já láti ẹnu ọ̀nàrẹ́bù Gbénga Oyèkọ́lá tó ń ṣojú ẹkùn Àtìbà tó sì jẹ́ apó ìjánu nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. ọ̀nàrẹ́bù Oyèkọ́lá fi àtẹ̀jáde kan síta lọ́jọ́ Ìṣẹ́gun níbi tó ti sọ pé Olúbàdàn Ládọjà àti Florence Ajímọ̀bí tí í ṣe ìyàwó gómìnà Ọ̀yọ́ tẹ́lẹ̀ olóògbé Abíọ́lá Ajímọ̀bí ránṣẹ́ pé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn. Ó ní wọ́n ṣèlérí fún un pé àwọn yóò fún un ní tíkẹ́ẹ̀tì tí yóò fi dupò ilé ìgbìmọ̀ aṣojú nínú APC, àwọn yóò sì tún fún un lówó tabua pẹ̀lú. Gẹ́gẹ́ bí asòfin Gbénga Oyèkọ́lá ṣe ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀ náà, ó ní àwọn ikọ̀ tó ń ṣiṣẹ́ fún kí ìrẹ́pọ̀ má sí tí wọ́n sì fẹ́ lo ilé ìgbìmọ̀ asòfin Ọ̀yọ́ láti dá wàhálà sílẹ̀ fún ìjọba àti Mákindé ló wà nídìí ètè tuntun yìí. Oyèkọ́lá ṣàlàyé pé Adébọ̀ Ògúndòyìn fi tó Olúbàdàn létí láti ran òun lọ́wọ́ nínú ìgbésẹ̀ àti di gómìnà. Olúbàdàn sì sọ pé kí Ògúndòyìn yọjú sóhun. Ó ní lásìkò ìpàdé Ògúndòyìn pẹ̀lú Olúbàdàn, àwọn gbọ́ pé Ọba Ládọjà gbà nímọ̀ràn láti má ṣe dupò gómìnà. Dípò bẹ́ẹ̀, ọba náà sọ fún un pé wọn yóò fún un ní tíkẹ́ẹ̀tì ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lábẹ́ àsíá ẹgbẹ́ APC pẹ̀lú owó tí yóò fi ṣètò ìdìbò náà. Ó ní ṣùgbọ́n Ògúndòyìn sọ pé òun kò fẹ́. Oyèkọ́lá ṣàlàyé pé Ògúndòyìn sọ pé Florence Ajímọ̀bí náà tún ránṣẹ́ pé òun lórí ọ̀rọ̀ yìí kan náà, ó sì tún ṣèlérí owó tabua fóun ṣùgbọ́n òun kọ̀. Kókó pàtàkì tí Oyèkọ́lá sọ pé òun torí ẹ̀ ṣe ṣàlàyé ni wípé àwọn kan ni wọ́n bá ìjọba Mákindé dìtẹ̀ tí wọn kò fẹ́ ẹ̀ nípò. Ó ní òun kò lọ́wọ́ sírú rẹ̀ ní tòun, bẹ́ẹ̀ ni wọn kò pé òun sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Ó ní òun yọ ara òun kúrò pátápátá nínú ètò yòówù tàbí ìgbésẹ̀ tó lè da àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ rú. Ó gbégbóhùn fọlọ́hun ní fáwí o lẹ́ni Ifá sọ fún bá fárígá. Obìnrin tí wọ́n ṣèèṣì san 100,000 naira sí àsùnwọ̀n rẹ̀ kọ̀ láti dáwó padà làwọn èèyàn bàbá wọn dá sí i. Àṣìṣe kò mọ ọgbọ́n tàbí ọjọ́ orí, kò sí ẹni tí kò lè ṣe àṣìṣe làwọn èèyàn ń wí o. Fún bí ọkùnrin oníjìráàdì kan Chukwuebuka tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ onímọ̀ ẹ̀rọ ti ké gbàjarè sáwọn ọmọ Nàìjíríà láti gba òun lórí bí òun ṣe máa rí owó òun tí í ṣe 100,000 náírà tí òun ṣèèṣì san sí akoto arábìnrin kan gbà padà.
Chukwuebuka kẹ́gbàjarè pé èèyàn kan tó fẹ́ tẹ owó fún òun lòun ṣèèṣì tẹ nọ́mbà Opay ẹlòmíràn sí orí fóònù tó fi lọ bọ́ sí akoto owó obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọpẹ́yẹmí Faridat Awódòyìn. Ó ṣàlàyé pé ní ọjọ́rú Wednesday ní ọ̀rẹ́ òun kan fẹ́ dá owó tí òun ya ẹni náà padà tó sì ní kí òun fi nọ́mbà báǹkì òun sórí fóònù rẹ̀. Ó ní ibi tí òun ti ń tẹ nọ́mbà ní òun ti ṣèṣì tẹ nọ́mbà kan tó parí nọ́mbà tí òun fi ń gba owó ní Opay. Chukwuebuka ní òun àti ọ̀rẹ́ òun làwọn jọ wà papọ̀ nígbà tó fẹ́ dá owó tó yá lọ́wọ́ òun padà fún òun. Ó ní ńṣe ló fún òun ní fóònù rẹ̀ láti tẹ nọ́mbà òun sí tí yóò fi dá owó náà padà. Ó ní bóun ṣe gba fóònù tí òun fi nọ́mbà òun síbẹ̀. Ó ní ọ̀rẹ́ òun náà kò wo orúkọ tó gbé wá, òun náà kò sì yẹ̀ wò tó fi san owó ọ̀hún. Chukwuebuka ní ìgbà tó tó bíi wákàtí díẹ̀ tí òun kò rí owó ló mú òun yẹ áàpù òun wò tí òun kò sì rí owó níbẹ̀. Ó ní ìgbà náà ni òun ṣẹ̀ṣẹ̀ ṣàwárí rẹ̀ pé àṣìṣe wà nínú nọ́mbà tí òun fi sílẹ̀ tí owó náà sì ti bọ́ sí akoto owó ẹlòmíràn. Ó sọ pé èyí mú kí òun kàn sí Awódòyìn láti sọ àṣìṣe náà fún àti pé kó bá òun dá owó náà padà. Àmọ́ bí òun ṣe pé ló pariwo mọ́ òun. Ó sọ pé òun kò rí owó náà, àmọ́ nígbà tí mo tún pè é padà ó sọ pé òun ti rí owó náà o. Kò pẹ́ sígbà náà ló tún yí òun padà pé àwọn Opay ti yọ owó náà ní àkáǹtì òun nítorí òun jẹ wọ́n lówó. Chukwuebuka ṣàlàyé pé nígbà tó yá ni òun tún lọ bá a sọ̀rọ̀ lórí ìkànnì WhatsApp láti bẹ́ẹ̀ tó sì gbà pé òun máa san owó náà díẹ̀díẹ̀ ni. Ó sọ pé ní òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday ni òun gbìyànjú láti bá Awódòyìn sọ̀rọ̀ lórí WhatsApp pé kó má gbàgbé ohun tí àwọn jọ sọ, àmọ́ ó ní í ṣe ni Awódòyìn búlọ́ọ̀kù òun lórí ìkànnì náà tí òun kò sì rí bá sọ̀rọ̀ mọ́ látìgbà náà. Gbogbo ìgbìyànjú láti bá ọmọbìnrin náà sọ̀rọ̀ láti lè dá owó padà ló já sí pàbó. Ìṣẹ̀lẹ̀ yìí ti wá ń fa wuyewuye lórí ayélujára táwọn èèyàn sì ti ń bu ẹnu àtẹ́ lu Awódòyìn fún bí ó ṣe kọ̀ láti dá owó tí kìí ṣe tirẹ̀ tí èèyàn ṣèèṣì san sí akoto owó rẹ̀ padà. Ńṣe ni àwọn èèyàn kọ̀rọ̀ sójú òpó Facebook pé ìwà olè ló wù, pé ó nílò láti dá owó Chukwuebuka padà. Níṣe ni àwọn míì tiẹ̀ ń bùn ní èpè pé kò mọ ohun tí ẹni tó ní owó náà ń kojú tó sì fẹ́ fi owó náà ṣe. Ọ̀nà wo ni èèyàn fi lè rí owó tí èèyàn bá san sí nọ́mbà Opay tí kìí ṣe ti èèyàn padà? Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, àṣìṣe kò lè ṣaláì wáyé tó sì jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ń lo akoto Opay báyìí yálà fún okòwò tàbí àdáni. Ó sì ṣeé ṣe kí irú àṣìṣe tó wáyé sí Chukwuebuka yìí ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni. Tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá wáyé, àwọn ìgbésẹ̀ tí èèyàn lè gbé nìyí. Ó máa kọ́kọ́ fi ẹjọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sùn lórí áàpù Opay nípa títẹ rìsíìtì tí èèyàn fi san owó náà. Lẹ́yìn náà ló máa pe Opay lórí nọ́mbà 07008888328 tàbí 02018888328 tàbí kí o kàn sí Opay lórí WhatsApp lórí +234 916 599 8936. Lẹ́yìn náà ni wọ́n á kàn sí ẹni tó bá ṣèèṣì san owó sí akoto rẹ̀ láti béèrè pé kó dá owó náà padà lẹ́rọ̀. Ó máa wá dúró kí Opay dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì máa kàn sí ẹni tí ó ṣèèṣì san owó sí. Wọ́n máa gbégi dínà akoto rẹ̀ tí wọ́n sì máa sọ fún un pé kó fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn ṣèèṣì san owó náà ni àti pé kí àwọn dá owó náà padà. Tí ẹni náà bá wá kọ̀ láti dá owó padà, ó máa lọ sí àgọ́ ọlọ́pàá tàbí ilé ẹjọ́ láti lọ gba àṣẹ pé kí Opay bá òun fi ìgbésẹ̀ òfin gba owó náà padà. Yàtọ̀ sí Opay, èèyàn lè gba owó tó bá ṣèèṣì san sí akoto owó míì padà, àmọ́ ó máa nílò láti kọ́kọ́ gba àṣẹ láti àgọ́ ọlọ́pàá tàbí ilé ẹjọ́, èyí tó o máa mú lọ ilé ìfowópamọ́ tí o ti sanwó pé kí wọ́n bá ọ gba owó rẹ padà láti akoto tó o ṣèèṣì san owó náà sí. Àṣírí tú o lórí bí ọwọ́ ọlọ́pàá ṣe tẹ afurasí 33 tó kọlu ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun nílùú Èrùkú nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fi sínkún òfin mú àwọn afurasí tí wọ́n ṣèkọlù sílé ìjọsìn CAC Òkè Ìṣẹ́gun nílùú Èrùkú nípínlẹ̀ náà nínú oṣù kọkànlá ọdún 2025 tó kọjá. Àsìkò tí àwọn olùjọ́sìn náà ń jọ́sìn lọ́wọ́ ní ìrọ̀lẹ́ làwọn agbésùnmọ̀mí náà yabo ilé ìjọsìn ọ̀hún tí wọ́n sì ṣekú pa èèyàn 2 kí wọ́n tó jí àwọn tó lé ní 30 gbé lọ níbẹ̀. Olùṣọ́ àgùntàn
Táyé Rótìmí tó jẹ́ igbákejì pásítọ̀ ìjọ náà sọ pé òun fẹ́ kí àwọn agbésùnmọ̀mí náà fojú winá òfin ìjọba. Ó ní ìlú tó ní òfin ní orílẹ̀-èdè Nàìjíríà, tí ìjọba bá lè mú wọn kí wọn ó jẹ́ kí òfin ṣiṣẹ́ rẹ̀. Pásítọ̀ náà ṣàlàyé pé ìyàwó òun wà lára àwọn tí wọ́n jí gbé nínú ìkọlù náà, àmọ́ tí wọ́n padà tú sílẹ̀ lẹ́yìn tí ìjọba dúnàdúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Ìjọba ní àjọṣepọ̀ àwọn agbófinró láti ìpínlẹ̀ Kwara àti Kogi ló mú kó ṣeé ṣe láti mú àwọn ọ̀daràn náà. Ọlọ́pàá sọ nínú àtẹ̀jáde kan pé afurasí 33 lọ́wọ́ àwọn tẹ̀ lórí ìkọlù ilé ìjọsìn náà. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, lára ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí ọ̀hún ní ẹ̀sùn ìdìtẹ̀ láti hu ìwà ọ̀daràn, ìjínigbé, ìdigunjalè, nígbà tí wọ́n sì fi ẹ̀sùn jíjí màálùú ẹlòmíràn kó, níní ohun ìjà olóró lọ́wọ́ láì kìí ṣe agbófinró àti ìwà ìgbésùnmọ̀mí kan àwọn míì nínú wọn. Ìjọba Nàìjíríà ní òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa kápá ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Nàìjíríà. Tí ẹ ò bá gbàgbé, lọ́sẹ̀ tó kọjá ní ilé ẹjọ́ ṣèdájọ́ àwọn afurasí tí iye wọn tó 400 irinwó tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún onírúurú ẹgbẹ́ agbésùnmọ̀mí bíi Boko Haram àti ISWAP ní Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Ọwá Eruku ti ìlú Eruku, Ọba Búsàrí Àyìndé Ọlánrewájú ṣàlàyé pé inú òun dùn fún bí ọlọ́pàá ṣe mú àwọn kọlọ̀ràn sí ẹ̀dà náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, lọ́pọ̀ ìgbà tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá wáyé, àwọn aráàlú kì í gbọ́ nǹkan kan nípa rẹ̀ títí tí ọ̀rọ̀ ọ̀hún yóò fi kúregbé. Àmọ́ ó ní ìwúrí ló jẹ́ fún òun àti fún gbogbo èèyàn ìlú Eruku pé ọwọ́ tẹ àwọn afurasí láàrin oṣù díẹ̀ tí wọ́n kọlu ilé ìjọsìn nílùú Eruku. Ó wáá fi kún pé lẹ́yìn ìkọlù sí ṣọ́ọ̀ṣì náà ni àwọn agbófinró ti bẹ̀rẹ̀ sí ń pààrà agbègbè ọ̀hún láti pèsè ààbò tó péye fún àwọn èèyàn ìlú Eruku. Ẹ̀yin ọ̀dọ́ tí ẹ̀ ń kùn pé bí Tóńsó Ètàn ṣe ń kọrin dí yín lọ́wọ́ láti dára nínú ìjọ, ó ti lọ, ẹ wá dára yín kárí. Pásítọ̀ ìjọ ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà olórin ẹ̀mí ni arábìnrin Tóńsó Ètàn tó jáde láyé lọ́jọ́ 13 oṣù kẹta ọdún 2026 yìí ni wọ́n ti gbé wọ káà ilẹ̀ sùn báyìí o. Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 16 oṣù kẹrin yìí ní ìsìnkú náà wáyé ní ibùdó ìsìnkú ti ìjọ Oríta Mẹ́fà tó wà ní agbègbè Arúlógún nílùú Ìbàdàn. Ṣáájú ní ìsìn orin onígbàgbọ́ ti wáyé nínú ilé ìjọsìn Oníṣẹ̀bọmi Oríta Mẹ́fà ní nǹkan bíi aago 10 òwúrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí bíi Bọ́lá Àrẹ, Fúnmi Àràgbáyé, Philip Adika àtàwọn míì ló péjú pésẹ̀ síbẹ̀. Nínú ìwàásù àlùfáà tó darí ètò náà, ọ̀jọ̀gbọ́n Oyèkọ́lá Bámidélé ó ní gbogbo ènìyàn ni yóò ka ọjọ́ ikú, ohun gbogbo ni yóò wá sópin, ẹnikẹ́ni tí kò bá gba Ọlọ́run gbọ́ ni yóò ṣègbé. Àlùfáà Oyèkọ́lá ṣàpèjúwe olóògbé Tóńsó Ètàn bíi ẹni tó ní ìwà ìrẹ̀lẹ̀. Ó fi tó ń wé Tàbítà inú Bíbélì. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ikú olóògbé Tóńsó Ètàn bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójijì, ṣùgbọ́n àwọn iṣẹ́ rere rẹ̀ kò ní kú lẹ́yìn rẹ̀. Nígbà tó ń ṣàpèjúwe akọrin ẹ̀mí náà bí ẹni tí orin rẹ̀ yàtọ̀, àlùfáà Oyèkọ́lá ní ẹlòmíràn yóò ní bí Tóńsó Ètàn ṣe ń kọrin dí òun lọ́wọ́ láti kọrin nínú ìjọ. Nísinsìnyí tí tóun ti papòdà, ìwọ náà wá kọrin. Àlùfáà Oyèkọ́lá wá sọ pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n sábà máa ń kùn nílé ìjọsìn pé kò sí ààyè fún àwọn láti dára nínú ìjọ. Tóńsó Ètàn ti ṣe tiẹ̀ tán, ó ti lọ, ẹ̀yin náà ẹ wá dára tó wù yín nínú ìjọ. Gbajúmọ̀ olórin ẹ̀mí tí òun náà ti ń kọrin tipẹ́, Ajínrere Fúnmi Àràgbáyé tóun náà wà níbi ètò ìsìnkú ọ̀hún ṣàlàyé fún pé láti ọdún 1983 ní òun àti Tóńsó Ètàn ti mọ̀ra kó tó di pé òun bẹ̀rẹ̀ sí kọrin làwọn ti mọ̀ra. Ó ní ó jẹ́ obìnrin tó máa ń ṣiṣẹ́ takuntakun, onínú mímọ́ obìnrin ni tó sì ní ìfẹ́ gan-an. Àwọn èèyàn máa ń sọ pé òun àti tó ń jọ ara wọn, wọ́n máa ń sọ pé ìbejì làwọn jẹ́. Ó ní tí ó bá múra, àwọn èèyàn máa ń rí Fúnmi Àràgbáyé lára rẹ̀. Ó ní nínú ohun gbogbo làwọn fi jọra. Nígbà tó ń gba àwọn akọrin ẹ̀mí àsìkò yìí nímọ̀ràn, Ajínrere Àràgbáyé sọ pé àwọn olórin ẹ̀mí ìsinsìnyí gbọ́dọ̀ gbìyànjú láti máa wo àwòkọ́ṣe àwọn tó wà níwájú wọn. Ó ní ìyàtọ̀ wà nínú orin ẹ̀mí àti orin ayé, kí wọ́n jẹ́ kí orin wọn máa jẹ́ orin ìwàásù, kì í ṣe kí wọ́n kàn máa lanu kọrin sáà. Ta ni olóògbé Tóńsó Ètàn? Fún àwọn tí ò mọ̀, olórin ẹ̀mí ni olóògbé Tóńsó Ètàn nígbà ayé rẹ̀. Ẹni ọdún 73 73 years ni nígbà tí ọlọ́jọ́ dé. Lára àwọn orin tí olóògbé náà kọ tó lámìlaka ni Darling Jesus, Train Up Your Child,
ìyèrè gbé Jésù ga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìrìn àjò ẹ̀mí tó ń sún ìtàn gba ọ̀nà mìíràn yọ lẹ́yìn tó lọ síbi ìsọjí kan nílé ìjọsìn Oríta Mẹ́fà Baptist Church lọ́dún 1974 ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí rẹ̀. ìjọ onítẹ̀bọmi Oríta Mẹ́fà tó ti gba Ọlọ́run gbọ́ lọ́dún 1974 náà ni wọ́n ti ṣe àdúrà ìkẹyìn fún lọ́jọ́ 16 oṣù kẹrin ọdún 2026. mi ò ní jọ̀wọ́ ìṣèjọba kalẹ̀ fáwọn ẹgbẹ́ alátakò. ààrẹ Tinubu ló gbéná wojú Àtíkù bẹ́ẹ̀. gbàgbós ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé òun kò ní jọ̀wọ́ ìṣèjọba kalẹ̀ fáwọn ẹgbẹ́ alátakò lọ́dún 2027 láìka àwọn ọgbọ́n àtinúdá ìpolongo wọn sí ṣáájú ètò ìdìbò tó ń bọ̀. ọ̀gbẹ́ni Tinubu tẹnumọ́ pé kò sí bí àwọn gbajúmọ̀ alátakò ṣe tako òun tó òun kò ní dààmú. ó sọ pé àwọn tó ń gbé ara wọn kalẹ̀ gẹ́gẹ́ bí alátakò pàtàkì ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀ tẹ́lẹ̀, pàápàá jùlọ ẹni tó jẹ́ olórí ìgbìmọ̀ fún NPC. ó sọ èyí nígbà tó ń sọ̀rọ̀ nílùú Àbújá níbi ìpàdé àwọn aṣojú ìrètí ọ̀tun Renew Hope Ambassadors tí gómìnà Hope Uzodinma léwájú rẹ̀ l'Àbújá ní ọjọ́bọ̀ Thursday. bó tilẹ̀ jẹ́ pé ààrẹ kò mẹ́nuba orúkọ àwọn ènìyàn, ọ̀rọ̀ rẹ̀ lọ tààrà sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ Àtíkù Abubakar, ẹni tó léwájú ẹgbẹ́ àwọn aládarí alátakò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. yàtọ̀ sí jíjẹ́ gbajúmọ̀ olùdarí nínú ẹgbẹ́ òṣèlú ADC, Àtíkù tó ti fi ìgbà kan sin orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí igbákejì ààrẹ lábẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ láàrin ọdún 1999 sí 2007 jẹ́ ẹni tó ṣeéṣe kó díje nínú ìdìbò ààrẹ ọdún 2027. lásìkò náà ó jẹ́ alága fún ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n pè ní Nigeria's Privatization Council. ó ń bójútó títa ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti àwọn iléeṣẹ́ ìjọba. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. láṣẹ Elédùà yóò sì dára fún yín.